àjọṣepọ̀ tó wà lẹ́yìn mi àti bàbá Ọbásanjọ́ former president nítọ́lọ́hún ó sì ń yà èmi náà lẹ́nu dọ́là. Tẹ́ bá gbọ́ tí wọ́n ń ka pépà ayélujára àwọn online nínú rédíò ní Nàìjíríà lẹ́yìn ni mo dálẹ̀. Ibi tí mo ti ń bọ̀ ní Ìjàyè junction báwọn sójà yẹn ṣe dá mi lórí wọ́n bá níta lẹ́yìn mo bá ní oníwèrè nígbà tó yẹ pé èèyàn fi petrol ó dà sí náà ni wọ́n wá kì mọ́lẹ̀ ìdí ìbọn lórí mi gbà ibi tí wọ́n ti ń kó ìbọn bò mí lórí nígbà yẹn ibi tó ń pè ní Federal Medical Center ìdí àbánsìn state government lónìí ibẹ̀ mo ti ń ṣe ń gbà yẹn ìgbà yẹn kò sí fẹ́ǹsì mẹ́ rárá kò wá sígbà tí mo kọjá ń bẹ̀ tí má rí fẹ́ǹsì yẹn mo máa ń rántí pé iṣẹ́ ọwọ́ mi ló mú eléyìí wá nígbà tó ní kọ́kọ́ jẹ́ di ọba ẹ bá rántí wọ́n ń lọ káàkiri láti rí i pé wọ́n kó Yorùbá jọ àwọn atravel lọ lóyìnbó èmi kàn rí ìwé àwọn ọbẹ̀ tó fi lọ yẹn mo bá kó gbogbo ẹ̀jọ́ mo fi ṣe ìròyìn ló máa rí phone call láti ẹnìkan pè mí mo ní láti ààfin Ọọ̀ni of Ifẹ̀ mo ṣiṣẹ́ ní Daily Times mo ṣiṣẹ́ ní Post Express mo ṣiṣẹ́ ní Premium Times newspaper Premium Times yẹn mo ṣiṣẹ́ dé kó tó di pé ìrìn àjò pen pushing tèmi dálẹ̀ tó bẹ̀rẹ̀. Orúkọ mi ni Diméjì Káyọ̀dé Adédèjì. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìn àjò akọ̀ròyìn láti ìgbà tí mo ti wà ní secondary school. Tá bá ti ní break mo máa lọ mú paper máa ṣe bí ìgbà tí wọ́n ṣe microphone máa bẹ̀rẹ̀ sí ní da àwọn tó kù mí láàmú pé mo fẹ́ ṣe interview fún mi. Ibẹ̀ ni mo ti nífẹ̀ẹ́ láti ìbẹ̀rẹ̀ wá kò síṣẹ́ míì tó wá sọ́kàn mi wípé ẹ máa pọ́pọ̀lọpọ̀ a máa sọ wípé iṣẹ́ báyìí tí màá ṣe eléyìí ni màá ṣe láti bẹ̀rẹ̀ wá pẹ̀pẹ̀ kò síṣẹ́ kan tó yà sí ọ̀dọ̀ mi ju iṣẹ́ ìròyìn kíkọ yìí lọ. Ó tó di pé a jáde secondary school yẹn náà mo ti máa ń kọ àwọn oríṣiríṣi ìgbà iléeṣẹ́ ìwé ìròyìn Daily Sketch lọ popular gbà yẹn nínú ìwé ìròyìn yẹn ibì kan wà mẹ́tọ́ ń sọ pé letter to the editor kí wọ́n máa ń ṣe ń bẹ̀ ni wípé lẹ́tà yẹn tẹ́ bá kọ nǹkan tí ẹ rí lágbègbè tàbí káàkiri ẹ fi ṣọwọ́ sí iléeṣẹ́ wọn ní Ìbàdàn. Mo kọ ìkàngbà kan nígbà tí màá wo pépà níjọ́ kejì mo bá rúkọ mi ń bẹ̀ wípé èmi ni mo kọ ìyẹn ló tún wò pé mo kọ ìwé wọ́n tẹ̀tẹ̀ jáde nínú ìwé ìròyìn pé inú mi dùn gan ìyẹn wá tún bẹ̀rẹ̀ kí n tẹra mọ́ mo rántí pé ìgbà tí mo wà ní secondary school náà tí àwọn òbí mi bá fún mi ní owó tá ń pè ní pocket money nínú owó ẹ̀ máa ń yọ ńbẹ̀ máa fi ra àwọn pépà láti kà bíi Daily Times Drum bíi Ìkébè Super àwọn pépà tó wà wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ máa ń rà máa ń kà nígbà tí wọ́n jáde secondary school. Ṣé mọ̀ pé tẹ́ bá jáde secondary school kò lè jẹ́ kíákíá náà lè máa tún gbọ́ ilé ẹ̀kọ́ gíga ẹ láti dúró tí result máa fi dé. Ní àsìkò yẹn dẹ̀ ní ayé ṣì dùn díẹ̀ nípa pé tẹ́ bá jáde secondary school o lè níṣẹ́ ní kíákíá tó máa fi wá sọ pé o fẹ́ tún continue ìwé ẹ̀. Lọ́rọ̀ kan ṣá màmá mi wáṣẹ́ fún mi mo ríṣẹ́ ní state hospital tí mo ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí clerk. Mo ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo máa ń kọ àwọn oríṣiríṣi lẹ́tà sí àwọn iléeṣẹ́ sketch yẹn. Ìkànnì mo wá kọ tó wá túbọ̀ wá wú mi lórí nígbà yẹn ibi tó ń pè ní Federal Medical Center ìdí àbánsìn state government lónìí ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ ìgbà yẹn kò sí fẹ́ǹsì mẹ́ rárá. Mo bá rò mí jọ mo bá kọ pé mo sá kọ oríṣiríṣi nípa abẹ pé ewu tó wà nínú pé kí hospital wà kó má ní fẹ́ǹsì mo kọ kíní yẹn mo tún fi ránṣẹ́ sí Daily Sketch nígbà tí màá tún ṣe pépà níjọ́ kejì ó tún wà ń bẹ̀ orí mi tún wí pé èmi mo ṣe léyìí. Èyí tó wá jẹ́ àyéfì tó jẹ́ ìdùnnú pàtàkì ni pé lẹ́yìn ìgbà tí kíní yẹn jáde ológun ni ó jẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn ó bá ka ohun tí mo kọ nínú Daily Sketch ní ọjọ́ yẹn gangan bí gómìnà ṣe ní pé ó ṣe pé kọmíṣánná tó wà ní ìṣáàjì kọmíṣánná Ṣàngó Kúnlé lórúkọ wọn gbà rántí bó ṣe ọ́dà wọn ni pé
fẹ́ǹsì ibẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ wọ́n yẹ fẹ́ǹsì state hospital tó di FMC níjọ́ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìwé tí mo kọ yẹn ló jẹ́ kó ṣe fẹ́ǹsì yẹn dẹ̀ sì wà ń bẹ̀ dọ́là kò wá sígbà tí mo kọjá ń bẹ̀ tí má rí fẹ́ǹsì yẹn mo máa ń rántí pé iṣẹ́ ọwọ́ mi ló mú eléyìí wá nígbà tá a wà ń bẹ̀ yẹn náà mo sọ pé mo ti mọ́ mi lára kí n máa ra pépà lásìkò yìí náà ti ń gba owó oṣù mo máa ń ra pépà máa ń kà á ṣe oríṣiríṣi mi ò jáwọ́ inú ká máa kọ lẹ́tà yẹn sí iléeṣẹ́ sketch ó wá dijọ́ kan nígbà tí mo ń ka pépà lọ́wọ́ bí mo ṣe rí nínú pépà sketch yẹn pé admission wà ní ilé ẹ̀kọ́ àwọn akọ̀ròyìn tó ń pè ní Nigerian Institute of Journalism tó wà ní Èkó mo ìgbà fọ́ọ̀mù Nigerian Institute of Journalism tó wà lọ́gbà yẹn nǹkan kan ni mo wá ṣe nígbà tí màá submit fọ́ọ̀mù yẹn gbogbo àwọn ohun tí mo ti kọ tó ní ṣe pẹ̀lú oríṣiríṣi tí wọ́n ti tẹ̀ jáde nínú ìwé ìròyìn Daily Sketch mo bá kó gbogbo ẹ̀jọ́ mo bá kó mọ́ application ojú bí ọ̀sẹ̀ méjì lọ bí àwọn kan ṣe dé ní ìran ní àwọn tó máa ń deliver lẹ́tà nígbà tó fún mi ní lẹ́tà nígbà tí máa ja tó ṣe jẹ́ admission iléèwé tí mo fẹ́ lọ nìyẹn nígbà yẹn kí ni mo wá fààrọ̀ lẹ́yìn ìgbà yẹn ni pé nígbà tí èmi submit application mi yẹn ṣé mọ̀ pé èrò máa pọ̀ ìgbà tí àwọn bọ́ọ̀dù tó ń jókòó tó bẹ̀rẹ̀ sí ní wo àwọn application yẹn wọ́n rí i pé ẹni tó ní application eléyìí kò tí ì wá kọ́ ẹ̀kọ́ rárá ló ti ń ṣerú eléyìí wọ́n ṣe forúkọ sí number 1 nìyẹn pé eléyìí àfikún mu bí mo ṣe dèrò iléèwé ẹ̀ nìyẹn ó di 37 years mo ń bá ẹran sọ̀rọ̀ tí mo ti jáde níléèwé ẹ̀ mo dẹ̀ rántí pé láìpẹ́ yìí náà bàbá Ìjẹ̀bú Ẹdẹ́bójú Tẹ̀sítì wọ́n kọ́ hall kan fún school yẹn tá ń pè ní media center ní tògo Ọlọ́run inú mi náà dẹ̀ dùn gbogbo àti mo ti jáde school èmi nǹkan kan ni mo jáde ńbẹ̀ iléèwé dẹ̀ kọ lẹ́tà sí mi pé kí n wá nígbà tí mo débẹ̀ mo tún lọ káàkiri mo lọ sí kíláàsì mi nígbà tí mo débẹ̀ mo bá àwọn ọmọ kan ní kíláàsì yẹn àwọn ẹni tẹ́ ń wò pé ta ni kí ni bàbá yìí wá bí mo bá béèrè lọ́wọ́ pé ṣé school bí lẹ́wà wọ́n ní yẹn ṣé kíláàsì yìí lélẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni sà kíláàsì tèmi ti jáde lélẹ̀ yìí kíláàsì mi mo ní kí n wá wò àwọn ọmọ yẹn wá wò pé láti ọ̀hún ẹbí wá ń gbà yẹn mo ní ọ̀hún tí lè bí ìyá yín gan pàápàá ń gbà yẹn náà ká má fọ̀rọ̀ ògùn lọ́nà àwọn ọmọ yẹn dùn mo bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ yẹn wá sọ pé àwọn fẹ́ dá platform kan lẹ̀ o àwọn fẹ́ kí n wà ńbẹ̀ kí lè máa túbọ̀ fún wọn ní àmọ̀ràn lóríṣiríṣi mo ní kò burú bí mo ń sọ̀rọ̀ iṣẹ́ àwọn ọmọ yẹn ti dá platform yẹn lẹ̀kẹ́ pé ibẹ̀ ni mo ti máa ń bá wọn sọ̀rọ̀ ìgbà míì wọn máa lè fún wọn iṣẹ́ pé ẹ lọ ṣe lè ẹ lọ wo báyìí ẹ ṣe báwo ìwé iṣẹ́ ìròyìn jẹ́ ohun tó yẹ pé ó wà lẹ́jẹ̀ mi wọ́n ní tí ọba mọ̀ tó gun ẹni bá dání lójú ó máa fi ń gbárí ni ẹnìkan ò lè tàn mí jẹ tó bá kọ ọ̀rọ̀ ìròyìn kíkọ torí pé ohun tí ọba fi ìfẹ́ ṣe tọkàntọkàn á dà pé ìgbà téèyàn ń fi ẹ̀kọ́ jẹ mọ́ínmọ́ín ni torí pé èmi ò níṣẹ́ míì tí mo lè ṣe jẹ́ ìwé ìròyìn lọ mo fẹ́ fi yé àwọn èèyàn pé tí àgbà bá dé tí n bá dé ọ̀run tó bá ń ṣe iṣẹ́ ìwé ìròyìn lọ́run yẹn òun ni máa ṣe ó ní máa ṣe táyé bá dẹ̀ tún gbàyàn láti padà wá sáyé iṣẹ́ ni máa ṣe torí pé mi ò ní nǹkan pè ní regret nínú ẹ̀ wọ́n lè máa ní kò sówó ó lè má sówó ṣùgbọ́n tó jowó lọ́wọ́ à ń bẹ̀ àṣà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nígbà tó wá yá tí mo ṣe tán ní ibẹ̀ yẹn ó wá di pé ok mo ń wáṣẹ́ ó tó di pé mo ń wáṣẹ́ ẹ̀ṣẹ́ mọ̀ pé mo sọ fún yín pé mo ń ṣiṣẹ́ ní state hospital nígbà tó di àsìkò kan Babangida ló jẹ́ olórí orílẹ̀-èdè wọ́n wá gé ọjọ́ retirement wọ́n di sí ọdún 10 yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé bóyá bí 25 or 35 years ó gé sí ọdún 10 èmi dẹ̀ ti lọ ọdún 13 nínú iṣẹ́ ìjọba mo ti lọ ilé ẹ̀kọ́ ìwé ìròyìn mo ti ń ṣe tẹ́lẹ̀ mo bá ronú jẹ́ kan pé ẹ jẹ́ kí n kúkú fi iṣẹ́ ìjọba ilẹ̀ kí n kúkú lọ máa ṣiṣẹ́ ìwé ìròyìn mo bá kọ lẹ́tà pé ó tó gẹ́ pé mo ń lọ lẹ́tà tèmi kọ àṣé kò dùn mọ́ PS wa nínú
pé kí ló dé tí mo ń lọ oníkan lọ pé má dọ̀dọ̀ PS ní PS wá ní pé oye ọdún tí mo lò nílé iṣẹ́ ìjọba ó sì kéré ju kí mo ń lọ àtọ́jú orí mi pé kí ló dé mo ní kò sí pé mo kàn fẹ́ lọ Ọlọ́run ò gbà fún mi pé kí n lọ ronú sí ó mú fáìlì mi wọ́n ń pè kí ní KIV wọ́n ṣàgbésẹ̀gbẹ́ kan pé bóyá màá sì ṣéǹjì màá sì rò padà màá sì rò pé kí n má lọ mọ́ ká má fọ̀rọ̀ gùn ṣá ó fún mi lọ́sẹ̀ méjì nígbà tó fún mi lọ́sẹ̀ nígbà tó dọ̀sẹ̀ kejì wọ́n tún pè mí pé báwo dẹ ni mo ní ẹ̀sà mo ti ń lọ oníṣẹ́ ẹnìkan ń dà mí láàmú ni àbáwọn kan ń fún mi ní ọ́fìtì náà mi ni pé kí ló dé kinní kan mo ní kò rí bẹ́ẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ ni pé ó kàn ti wù mí láti lọ ni PS bá tún ní rárá òun ò gbà kò tún àpúrúfù lílọ mi ó ní kí tún lọ ronú sí ó tún fún lọ́sẹ̀ méjì mo tún lọ́sẹ̀ méjì nígbà tó lọ́sẹ̀ méjì pé wọ́n ránṣẹ́ pé mi bá lọ nígbà tí mo lọ lọ́tún béèrè pé báwo dẹ̀ wá ni mo ní ọ̀gá mo ti mọ́ cup nine pé mo ń lọ ibẹ̀ ló wá ti wá bẹ̀ pé ok tó bá kúrò ní sábì kí ló fẹ́ lọ ṣe mo ní mo ń lọ ṣe iṣẹ́ ìròyìn ni ló bá ní iṣẹ́ ìròyìn mo ní yẹn oníṣèwọ́ mọ̀ ń parí ẹ̀sà mo lọ iléèwé àwọn akọ̀ròyìn pé ìdí èyí ni mo fẹ́ lọ sọ pé mo fẹ́ máa ṣe ìgbà ó ní tó bá jẹ́ ẹni pé àyè òde pé ohun tó máa ṣe fún mi ni pé iṣẹ́ yẹn pé òun á bá mi transfer iṣẹ́ mi lọ sí Ministry of Information tó jẹ́ pé iṣẹ́ ìwé ìròyìn ló ń ṣe bẹ̀ èmi náà ti ronú akọ mi pé tí n bá lọ sí Ministry of Information yẹn gómìnà sọ wípé ni màá máa fi gbogbo ọjọ́ ayé mi kọ ó máa pa àwọn ẹ̀bùté mi níyẹn láti fi hàn síta mo bá sọ fún PS ìyẹn ọ̀gá wa mo ní ọ̀gá mo ní kó má ṣe yọnu pé ẹ jẹ́ kí n lọ pé mo fẹ́ lọ ṣiṣẹ́ ní ìta ni wọ́n bá fi àpúfù retirement mi nígbà yẹn mo ti wá apply sí Sketch Ìbàdàn ní Sketch wà ibẹ̀ lẹ́kọ̀ọ́ tàwọn wà wọ́n ti fún mi níṣẹ́ ní Sketch yẹn lọ́dún yẹn mo rántí editor wa ń gbà yẹn wọ́n ti dolóògbé sí bàbá Ìdòwú láńpẹ́ ṣé mọ̀ pé nínú iṣẹ́ ìwé ìròyìn a máa ń sún láti ibì kan síbì kan tó bá yá àtún sún láti ibì kan síbì kan nígbà tó dẹ̀ di ìgbà kan ó dà pé Sketch yẹn fẹ́ fi ìdí rẹmi díẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní láàrin ìgbà yẹn ṣá Àríṣekọ́lá dá Monitor newspaper lẹ̀ mo join Monitor newspaper láti bẹ̀ mo tún join pépà Àlùkò náà ti dolóògbé ń sìn tọ́da ìná ń pe pépà yẹn mo bá wọn náà ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ní Daily Times mo ṣiṣẹ́ ní Post Express mo ṣiṣẹ́ ní National Interest mo ṣiṣẹ́ ní Searchlight newspaper mo ṣiṣẹ́ ní Republic newspaper mo ṣiṣẹ́ ní Next newspaper mo ṣiṣẹ́ ní Post Express newspaper mo ṣiṣẹ́ ní Premium Times newspaper Premium Times yẹn mo ṣiṣẹ́ dé kó tó di pé ìrìn àjò pen pushing tèmi dálẹ̀ tó bẹ̀rẹ̀ mo rántí pé July 19 2016 òní kí ló ṣẹlẹ̀ mo wà ní sitting room mi jọ yẹn fóònù mi wá ní ìṣòro díẹ̀ ìyẹn fóònù tá ń pè ní Android yẹn mo bá pè kan náà ọmọ tó máa ń ṣe fóònù ẹ̀ pé kó wá bá mi lépa bá mi ṣe fóònù wá bá mi tún ṣe òpẹ́ tó máa ń dé tó ń ṣe fóònù ẹ̀ lọ́wọ́ àjọ jókòó níbi tá a jókòó sí ẹ ní kíní ẹ ti sọ fún mi pé arákùnrin ó ti pẹ́ nínú iṣẹ́ ìwé ìròyìn díẹ̀ náà ọ̀rọ̀ social media ayélujára yìí ó ti fẹ́ ba ìròyìn kíkọ jẹ́ kí ló fẹ́ jẹ́ ojúṣe tiẹ̀ láti rí pé ó dá sí gbogbo ò bàjẹ́ bí tí kíní ẹ ló ṣe sọ fún mi nìyẹn o bá lókè bó ṣe sọ yẹn bá ronú sí pé òkè wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wo ta lè ṣe bí ọmọ yẹn ṣe parí fóònù yẹn kíní yẹn kàn wá sọ́kàn mi ní pé kí n sọ fún pé ó bá mi ṣí ohun tó ń pè ní platform mo bá pọ̀ ọmọ yẹn pé ó yá ṣí platform yìí fún mi ibi tó ti ń ṣe lọ́wọ́ wọ́n wò pé orúkọ ni mo fẹ́ fún platform yìí bẹ́ẹ̀ mo rántí pé nígbà tí mo ní mo ń ṣiṣẹ́ ìgbà yẹn ìwé ìròyìn yẹn èmi mọ̀ pé orúkọ tẹ̀mí pera mi yẹn ó sì máa wúlò lọ́jọ́ iwájú nígbà yẹn mọ́tò tí mo rà mo ṣe sticker tí mo kọ sí pé this guy is a pen pusher mo lẹ̀ mọ́ra mọ́tò gbogbo mọ́tò tí máa ti ń change mọ́tò mi máa tún ṣe sticker máa ti lẹ̀ mọ́ this guy is a pen pusher wọ́n ti wá mọ̀ mí pẹ̀lú orúkọ yẹn wọ́n á wò pé tí n bá ní mo sọ ní pen pusher
pen pusher tí mo sọ yẹn mo ti sọ di nǹkan pè ní now. Mo wá wò pé pen pusher yẹn èmi ló ẹnìkan ló bá lọ. Kí ni iṣẹ́ pen pusher ibi tó ti bẹ̀rẹ̀ ní ẹ̀hún? Iṣẹ́ wo ni pen pusher ń ṣe? Ìyẹn ló ń pè ní pen pushing. Bí mo sọ pé kó fún lórúkọ yẹn kó forúkọ mo fún lórúkọ yẹn pé pen pushing. Nígbà tó ṣe yẹn tán mo wá wò pé ó wá kú bí mo fẹ́ kó àwọn èrò jọ sínú platform yìí. Mo bá pe bàbá Ọ̀ṣọ́bà former governor Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà former governor mako excellency nǹkan báyìí wá sọ́kàn mi nǹkan báyìí mo fẹ́ ṣe òun lè fẹ́ kẹ́ wà nínú. Mo ti ṣe pẹ̀lú bàbá governor Ọ̀ṣọ́bà rí nígbà tó ń wà ní gẹ́gẹ́ bí governor. Mo wà ní àwọn tó jẹ́ akọ̀ròyìn tó máa ń tẹ̀lé wọn nígbà yẹn. Mo wá pè wọ́n pé bàbá nǹkan báyìí mo fẹ́ ṣe o mo dẹ̀ ti wò pé mo fẹ́ forúkọ yín sí. Àwọn ní di méjì pé tó bá jẹ́ wọn ni pé kò sí nǹkan kan burú mẹ́ pé ó kí forúkọ àwọn sí. Inú mi dùn. Mo kúrò mẹ́ mo pe governor Daniel governor báyìí ni mo ṣe òun náà wọn kọ sí mi lẹ́nu wọn ní kí n fi sí. Mo pe ambassador Túnjí Ìṣọ̀lá Ṣàráfà Ìṣọ̀lá ọ̀rọ̀ náà ní pé kí n go ahead. Mo bá bẹ̀rẹ̀ sí mo pe kábíyèsí ọba Ògúnlẹ̀yẹ tán náà jẹ́ ògbóǹtarìgì oníròyìn wọ́n ti rí ibi àgbáńrè sí. Nígbà táwọn náà gbọ́ pé mi ni wọ́n ní kí n nìṣó lẹ̀. Gbogbo ẹni tí mo bá sọ kò sẹ́ni tó sọ pé àwọn ò ṣe. A bá bẹ̀rẹ̀ ó kàn di bí oṣù 5 tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ní Pastor Lawrence Ashudume ló bá pè mí òun náà wà lórí platform ló bá ní ọ̀gádì méjì oníṣà ó ní iṣẹ́ tèmi bẹ̀rẹ̀ yìí ó lé mi ọ̀hún sí ìmọ̀ tó ń gbé mi lọ eré ni mo pè bóyá ó ti ríran sí pen pushing torí pé ohun tó sọ ń gbà yẹn ó wá ṣe. Mo lè gbà bẹ́ẹ̀ nígbà tó máa di bí oṣù mélòó kan sí kíní ẹ̀kan sọ wípé arákùnrin wà ó ti bẹ̀rẹ̀ kíní yìí lọ rẹ́gísítà pẹ̀lú CAC ìyẹn Corporate Affairs Commission. Èmi máa ń ṣe nǹkan kan wọ́n pè nǹkan kan ní sticks ẹni tí ọkàn yẹn bá sọ fún mi ìtọ́kọ̀ yẹn bá ti sọ fún mi báyìí èmi máa ń ṣe kíákíá ní kó tó di pé ó bọ́ sẹ́yìn. Bí mo ṣe bẹ̀rẹ̀ process registration ni àbá register wọ́n ṣe fún wa ní certificate ni bá ṣe gba certificate ṣá làbá tún sá continue. Kò pẹ́ ní instinct tí mo sọ yẹn ló sọ fún mi pé arákùnrin nísìnyí tó ti wá ṣe registration ó yá jẹ́ ká wá bẹ̀rẹ̀ publication gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Ìgbà tó máa tó súnmọ́ lọ bí ọdún kan instinct yẹn tún sọ fún mi pé arákùnrin ibi tó dẹ̀ bá dé tún lọ síwájú díẹ̀ sí i ló bá ní ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣe annual lecture. Eré ni mo pè nígbà tá a sá mo jókòó mo wá wo platform yẹn mo bá ṣe àwọn bíi mélòó kan bíi 5-6 mo bá pè wọ́n wọ̀n kan ẹ̀yin báyìí mo fẹ́ kẹ́ jẹ́ committee kò sẹ́ni tó sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n gbà. Wọ́n á pe late professor Oyèbídàpọ̀ former vice chancellor University of Lagos. Mo ní prof mo fẹ́ bẹ̀rẹ̀ annual lecture ẹ̀yin ni mo dẹ̀ fẹ́ kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní ibi méjì nǹkan tó bá fẹ́ mo fara mọ́ ká má fọ̀rọ̀ gùnṣá bá ṣe tí o ètò ẹni yẹn a ṣe first one a ṣe kejì a ṣe kẹta a ṣe kẹrin. Nígbà tí iṣẹ́ yẹn ń lọ mo wá ronú pé báwo la ṣe máa jẹ́ kí paper wa popular. Mo dẹ̀ fẹ́ sọ pẹ̀lú tìdùnnú lónìí pé tẹ bá gbọ́ tí wọ́n ń ka paper ayélujára àwọn online nínú rédíò ní Nàìjíríà lónìí èmi tẹ́ ń wò lọ́ọ̀kan tí mo bá ń sọ̀rọ̀ ni mo dálẹ̀ ó dé ibì kan tó yẹ pé àwọn èèyàn wá ń bá mi pé àwọn lọ sí ọ̀dọ̀ àwọn fẹ́ ra pen pushing àwọn ò ríra ni mo ṣe máa ń ṣàlàyé fún wọn pé online ni. Àjọṣepọ̀ tó wà lẹ́yìn mi àti bàbá Ọbásanjọ́ former president nítọ́lọ́hún ó ṣe yíyá èmi náà lẹ́nu dọ́là ìfẹ́ tí bàbá yẹn ní sí mi wọ́n ní láti sọ fún mi kó nífẹ̀ẹ́ mi ìdẹ̀rù pẹ́ nìkan wà tí ó mọ̀ máa fún lápẹẹrẹ méjì. Ní 2015 mo lọ sílé wọn níjọ́ kan ni ẹnìkan kàn kí mi pé happy birthday to me bàbá wa kọjá sátìkò ẹ bó ṣe dúró nìyẹn pé ìjọ ni birthday ẹ mo ní àná ni birthday mi
bàbá bá ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn ń travel lọ́jọ́ yẹn gangan pé tó má ti dé ń jọ Sunday òun máa ṣe báàdì yẹn fún un eré ni mo pè ká tó rú ká tó fọ̀ bọ́n ṣe dé láti travelling wọn níjọ́ Sunday bó ṣe di kùrùkẹrẹ mi ò ná kọ́bọ̀ bàbá Ọbásanjọ́ àtóúnjẹ o àti nǹkan amúbẹ̀ o ọ̀nà ṣètò gbogbo ẹ̀ mi ò lè ó sì ń yà mí lẹ́nu nígbà tá a wá ń ṣe ọjọ́ báàdì yẹn bàbá sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fi sọ́wọ́ òsì bàbá ní di méjì mo ní bàbá ó ní tá à ń ṣe fún ẹ lónìí náà sọ pé tọmọdé bá mọwọ́ wẹ̀ abágbà jẹun ó ní ìwà jẹun yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ kejì kan tó sọ tí mo fi sọ́wọ́ òsì tí mo tún ní gbà láyé ó náà sọ pé oníwèrè yòdá oníbi tiẹ̀ kọ́ nígbà tí èmi náà máa sọ̀rọ̀ mo ní bàbá àtàwọn àlejò tí mo kó wá síbi àdúrà tẹ máa bá mi gbà ni pé kí n má jọra mi lójú nítorí pé ohun tí bàbá ṣe fún mi lónìí ó ti mú iyì àtọlá kún mi bákan náà mo rántí ìyálóde ilé ti ìyálóde Àlàbá lọ́sì tó jẹ́ náà àwọn àlejò tí mo pè nígbà tó náà máa sọ̀rọ̀ ìyálóde béèrè ó ní bàbá ó nígbà tí di méjì sọ fún un pé ẹ fẹ́ ṣe báyìí fún un ó lóun béèrè lọ́yẹ̀ pé báwo ló ṣe ṣe pé because òun mọ̀ pé ẹ̀kan ń ṣe irú nǹkan báyìí fún just anybody pé ó mì pé ọmọ tẹ nífẹ̀ẹ́ ni ó dẹ̀ ìyẹn bẹ́ẹ̀ tí má délé bàbá tí má ní bàbá Ọbásanjọ́ ọ̀rọ̀ wà o bàbá ò ní sọ pé ká sọ lórí ìdúró yẹn wọ́n máa mú mi wọnú ilé láti gbọ́ mi yékéyéké mo rántí pé nígbà tí mo dé láti London ìgbà tí mo lọ London náà mo rí i pé mo mú ìwé ìròyìn pen push débẹ̀ o lórí bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà nítorí lọ́hùn tó máa ń sọ̀rọ̀ ìtàn pen push a lè yọ ti BBC British Broadcasting Corporation amúwọ̀bẹ̀ náà ìyẹn náà wà ní rẹ́kọ̀dù wa nígbà tí mo wá dé láti London tá a wá gba ọ́fíìsì tuntun mo wá lọ bá bàbá ńlé mo ní bàbá mo ti gba ọ́fíìsì o mo fẹ́ kẹ́ ẹ yọjú síbẹ̀ o ní tí Ọlọ́run ó yà mí lẹ́nu yọ̀yìn bàbá ní òun ò ṣe nǹkan kan sí ká máa lọ àmọ́ ní bàbá ẹ̀ ká lọ ẹ jẹ́ kí n pe àwọn editorial board kó má jẹ́ mi nìkan ni máa gbà yín lálejò adẹ̀jọ́ àgírí fún bí ìjọ kẹta síra wọn ní tí Ọlọ́run tòótọ́ wọ́n dẹ̀ wá síbí òbí step yẹn ti ga tó bàbá àwọn ìwà ń bèèrè lọ́ọ̀ mi pé ṣé bàbá dẹ̀ lógún mẹ́rin ọ̀gbìn nítorí wọ́n wá síbí wíwá tó wá sí ọ́fíìsì wa yẹn náà ó jẹ́ nǹkan tó wú mi lórí tó dẹ̀ tún gboyè kún iléeṣẹ́ wa débi wípé lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn pè mí láti outside Nigeria máa dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa ni kò fọ̀rọ̀ mi ṣeré kò sí tí mo ṣe tí wọ́n dá sí mo ṣègbéyàwó fọ́mọ ó dá sí mo ṣe òkú ìyá mi ó dá sí ìyẹn bẹ́ẹ̀ experience yẹn pọ̀ nínú iṣẹ́ journalism bí kọlọ́pàá mú yàn mo rántí ìgbà June 12 Ọlọ́run ni ò pa mí àwọn sójà yẹn ti gbẹ̀mí mi tó ń gbà yẹn kí ló ṣẹlẹ̀ mo lọ ra oúnjẹ ọmọ baby food ẹ mọ̀ pé journalist ń gbà yẹn àwa lè rí ẹ gbogbo ibi tí mo ti ń bọ̀ tí mo ti mú baby food pé kí n lọ fi baby food sí kí n lọ fọ́mọ ní baby food nílé ní ìjà ìjọsọ báwọn sójà yẹn ṣe dá mi lónìí ṣùgbọ́n mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kankan ọmọ tí mo torí ẹ̀ lọ ra food lónìí ó wà ń lo òyìnbó sí ó ti jáde yunifásitì ó ti ṣe masters méjì ó ti lọ́kọ tiẹ̀ ó tẹ̀ tún ti bímọ ó ti sọ mí di grandfather ṣùgbọ́n mo máa ń fi ṣe yẹ̀yẹ́ ńgbà mí pé arábìnrin ọlọ́yẹ ọjọ́ ìnísì àmọ́ kan sọ pé ò ní bàbá ni o kí ló fà á ń jọ ìbọn ṣe kì mọ́lẹ̀ ní junction Ìjàyè ni wọ́n bá níta lẹ́yìn ń bá ní oníwèrè nígbà tó yẹ pé èèyàn fi petrol ó dà sí náà ni wọ́n wá kì mọ́lẹ̀ ìbí ìbọn lórí mi gbà ibi tó ti ń kó bọ̀ bò mí lórí ní kí ní ẹ̀sán pé arákùnrin ṣe bẹ́ẹ̀ tó ti kú mú ìlú lẹ̀ nìyẹn mo bá sáà ṣe bí ìpé mo ti kú mo ti máa gbọ́ lẹ́nu àwọn sójà ni pé make we dey go this one don die yẹn ní pé ẹja lọ ẹ̀mí ti bọ́ lára ilé tó fi lọ gbogbo àwọn tó wà ládùúgbò kò sí wọn lè ṣe ara ń ta wọn ṣùgbọ́n ńgbà tán lọ tán àwọn ẹ̀nà wá bá mi lórí ibi tí mo sùn sí ńlẹ̀ẹ́lẹ̀ tán ṣe gbé mi àṣẹ lọ sí hospital tán fi treat mi ṣùgbọ́n gbogbo yẹn náà dí mi lọ́wọ́ iṣẹ́ yìí torí pé iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí ni oríṣiríṣi tẹ́lẹ̀ bí kọ́lọ́pàá mú ẹ ká lọ function kan ṣe ìgbà míì ó gbọgbọ́n torí pé ibi tó ti fẹ́ ṣe ń gbà míì ó lè jẹ́ fọ́tò lásán ló fẹ́ yà ó lásán pọ̀ lọ ṣe oríṣiríṣi inú ẹ̀ náà àdúpẹ́ lọ́lọ́run àti gba oríṣiríṣi award àti gba award láti South Africa àti gba award káàkiri àgbáyé àti gba award ní orílẹ̀-èdè wa. Ìmọ̀ràn tí mo ní fáwọn tó ń ṣiṣẹ́ ìròyìn ni wípé ṣẹ́rí ohun tó à ń pè kankan ní fake news kí wọ́n má yà díẹ̀ rárá
torí pé kò lè mú ẹnìkankan lọ síbi kankan, kò mú ẹnìkan lọ síbi ire, because tó bá pé àwa tí ń ṣerú ẹ̀ ní àní lẹ́nu láwùjọ. Mo dẹ̀ nígbàgbọ́, mo dẹ̀ ní fòyà, mo dẹ̀ fẹ́ sọ wípé mo láwọn èèyàn tó ń sọ wípé tí wọ́n bá gbọ́rò nǹkan lónìí tí ò bá tí ì yé wọn, àwọn akọ́kọ́ lọ sí pen pushing. Táwọn bá ti wá rí nínú pen pushing, àwọn ti mọ̀ pé bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ló yẹ kí wọ́n máa jẹ́. Ẹ wò fún àpẹẹrẹ Ọọ̀ni of Ifẹ̀, mi ò mọ̀ wọ́n níbi kan. Kí ló ṣẹlẹ̀ ni pé nígbà tó Ọọ̀ni kọ́kọ́ jẹ́ di ọba, tẹ bá rántí wọ́n lọ káàkiri láti rí pé wọ́n kó Yorùbá jọ, àwọn travel lọ lóyìnbó. Èmi kàn rí ìwé àwọn ibi tó fi lọ yẹn, mo bá kó gbogbo ẹ̀jọ́, mo fi ṣe ìròyìn. Ó kàn máa tó bí ọ̀sẹ̀ mélòó kan, mo bá gba lọ́mọ́rí phone call láti ẹnìkan pè mí, mo ní láti bò ní láti ààfin Ọọ̀ni of Ifẹ̀. Mo tẹ̀ kọ́kọ́ yà mí lẹ́nu, kí ló ṣẹlẹ̀ Ọọ̀ni of Ifẹ̀, pé wọ́n máa pè mí pé wọ́n á pé kí ló ṣẹlẹ̀, wọ́n pè mí ẹni tí mi mọ̀ tẹ́lẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Mo tẹ̀ kọ́ pé kí ló lè dára mi àti Ọọ̀ni pọ̀. Kò pẹ́ kò jìnnà ni ẹnìyẹn tó pè mí padà lónìí ohun tó ṣẹlẹ̀ ni pé Ọọ̀ni ka rìpọ́ọ̀tù wa kan lórí pen pushing pé inú ẹ̀ dẹ̀ dùn sí, ó dẹ̀ wà proud of it. Wọ́n sọ pé káwọn wá contact wa, ká má fọ̀rọ̀ ògùn ṣá, àṣà bára wa sọ̀rọ̀. Wọ́n fún wa ní ọjọ́ pé kí yá wá sí palace, èmi àtàwọn editorial board a lọ sífẹ̀, a lọ sí Ọọ̀ni of Ifẹ̀. Bẹ́ẹ̀ tó wá sọ tó wá jọ mí lójú ni pé bóyá èmi ò mọ̀, táwọn bá lọ táwọn sí Nàìjíríà gan, táwọn máa ń ka pen pushing náà, ó jẹ́ nǹkan tó wú mi lórí. And níbẹ̀ Ọọ̀ni wá mú fóònù wọn tó jókòó sí, wọ́n ní kí n fún wọn ní fóònù nọ́mbà mi, mo dẹ̀ fún wọn fóònù nọ́mbà kí n lè mọ̀ pé fóònù wọn direct ni. Wọ́n wá pè mí lórí ìjókòó bẹ́ẹ̀. Láti ìgbà yẹn a máa jọ ń ṣe, wọ́n ti ṣe anniversary tán ní pé pen pushing gbọ́dọ̀ jẹ́ media partner, àti báwọn ṣe bí méjì bẹ́ẹ̀. Ní ìwé ìròyìn wa tá ń pè pen pushing, tẹ bá fẹ́ access kíní wa òun ni www.penpushing.com.ng www.penpushing.com.ng. Tẹ bá ti lè dáìpù kíní ẹ̀ sórí Google, á gbé yín lọ sí iléeṣẹ́ wa ń bẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Tẹ bá dẹ̀ ní ìròyìn tẹ fẹ́ fún wa, tẹ fẹ́ ká bá yín lò, àtún ní email wa ni penpushing@yahoo.com, penpushing@yahoo.com. Kò sígbà tí ò wá ń ṣíṣí. Ẹni material tẹ bá ní, tẹ bá fẹ́ ká bá yín lò, àbá yín lò. Adẹ̀ tó ti wá tún ṣe nǹkan kan sí pẹ̀lú ẹ̀ nísìn. Tẹ bá ní nǹkan tẹ fẹ́ ṣe, àwa tí ń ṣe ta máa gbé ní tó máa lọ káàkiri àgbáyé. Ìdí ẹ̀ ni pé àti ní iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n tó ń pè ní online television, àtúnṣe náà àti ṣe lóríṣiríṣi fún àwọn èèyàn jàǹkànjàǹkàn. Mo rántí pa ṣe fún Ọọ̀ni of Ifẹ̀, a ṣe fún létí Ìyálóde Àlàbá lọ́sìn, a ṣe fún Victory Life Bible Church, a ṣe fún létọba Ògúnlẹ́yẹ, a ṣe fún Olútorí nígbà tó ń ṣègbéyàwó fọ́mọ wọn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a máa ń ṣe live production tó yẹ pé tó máa ń ṣe àṣeyẹ, wọ́n máa wò lágbàáyé. Head office wa lọ́wọ́lọ́wọ́ sì ó wà ní Lẹ́mẹ ní Abíọ́lá Way, lẹ́gbẹ̀ẹ́ depot tó ń pè ní Vitafoam, tó ti ń ta Vitafoam. Ẹgbẹ́ ẹ̀ àjọ pín fẹ́ǹsì ni. A wà ní Òkè Kejì, ibẹ̀ ni iléeṣẹ́ wà ní Lẹ́mẹ ní Abíọ́lá Way. Níwọ̀n bàtà ti débì, àwọn tó ti wá náà, dúpẹ́ lọ, bàbá Ọbásanjọ́ ti wá wò wá ń bí, bàbá Ọ̀ṣọ́bà ti wá wò wá ń bí, Túndé Lẹ́mọ former deputy governor Central Bank, wọ́n ti yọjú sí wa, ambassador Sharafa Ìṣọ̀lá, wọ́n ti yọjú sí wa, Olówó of Owu Kingdom, ọba Sàkámà Tẹ̀mílọ́lá, wọ́n ti dọ́dọ̀ wá ń bí báyìí. Lóríṣiríṣi àwọn èèyàn pàtàkì wọ́n ti wá. Àwọn tó ti ń bọ̀ náà ṣì ń bọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.